Otasansan rédíò and TV. A mọ̀ tó kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbẹ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá tá a tún ní kájọ ṣàlàyé ká tún jọ dá sí gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí. Ó náà mà tún ní ọ̀rọ̀ nípa ìdìtẹ̀gbàjọba lórílẹ̀‐èdè Niger nílẹ̀ Áfíríkà, West Africa. Oríṣiríṣi àwọn èèyàn, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn onímọ̀ nípa ìbáṣepọ̀ orílẹ̀-èdè síra wọn. Ó ní wọ́n ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi, ó ní wọ́n ti ń sọ èrò tiwọn àti ìwòye tiwọn lórí ìdìtẹ̀gbàjọba lórílẹ̀-èdè Niger èyí tó wáyé nínú oṣù keje ọdún 2023 tá a wà yìí. Ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ ṣàlàyé, tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ kọbi ara sí, ó ní pé kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ni ń ṣẹlẹ̀ ní Niger Republic tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú kí ìdìtẹ̀gbàjọba kó tó wáyé, kí wọ́n tó lé ààrẹ ibẹ̀ kúrò, ìyẹn Muhammadu Basu. Kí ni ń ṣẹlẹ̀ ní Niger Republic ṣáájú ìdìtẹ̀gbàjọba náà tó fi wá jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Niger Republic pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n jáde, tí wọ́n túyáyá, tí wọ́n sì ń fi ìdùnnú wọn hàn sí bí àwọn ọmọ ológun bí wọ́n ṣe dìtẹ̀gbàjọba, bí wọ́n ṣe lé ààrẹ wọn tí wọ́n dìbò yàn kúrò lórí àlééfà. Àbẹ́ ẹ̀yin ò kọbi ara sí i, lẹ́yìn náà bá wo fídíò yẹn, ọ̀rọ̀ tí mò ń sọ yìí yóò yé yín dáadáa. Wọ́n bẹ̀rẹ̀ sí í dunnú, inú wọn ń dùn, wọ́n láwọn dúpẹ́ o, àwọn yọ̀ o, wọ́n ti bá wọn lé dànù o, àwọn dúpẹ́ àwọn yọ̀ tí ológun gbàjọba. Débi wípé wọ́n jáde, wọ́n bẹ̀rẹ̀ sí í ba dúkìá ìjọba, ilégbèé ìjọba, ilégbèé ààrẹ Muhammadu Basu tí wọ́n bẹ̀rẹ̀ sí í lẹ̀kọ̀ mọ́, wọ́n bẹ̀rẹ̀ sí í ba gbogbo nǹkan bẹ̀ jẹ́ látàrí pé wọ́n ń fi àìdùnnú wọn hàn sí ìṣèjọba Muhammadu Basu, tí wọ́n sì ń fi ìdùnnú wọn hàn sí bí ológun sì gbàjọba. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí wa táwa ṣe, ohun tí àwọn èèyàn yìí ń dunnú sí, tí wọ́n fi ń dúpẹ́, tí wọ́n fi ń dunnú pé ológun gbàjọba ni pé lásìkò ìṣèjọba Muhammadu Basu wípé nǹkan ò fararọ, pé nǹkan ò rọgbọ, pé ètò ààbò ilẹ̀ Niger pé ò dáa rárá, pé ò fararọ, pé ò sí fàyàbalẹ̀. Wọ́n jínigbé lónìí, wọ́n jínigbé lọ́la, wọ́n pààyàn lónìí, wọ́n pààyàn lọ́la káàkiri ilẹ̀ Niger. Òun ló ń wáyé débi wípé ètò ọrọ̀ ajé Niger ó ti wá dẹnu kọlẹ̀ tí nǹkan ò rọgbọ mọ́ látàrí ètò ààbò tí ò sí. Láti jẹ àti mu àti náà àti lò tó wá dogun dọdẹ nílẹ̀ Niger ṣáájú kólógun tó gbàjọba. Gbogbo àwọn nǹkan yìí ó ní ó jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Niger kó jẹ́ kí wọ́n túyáyá síta láti máa fi ìdùnnú wọn hàn àti àtìlẹ́yìn wọn síjọba ológun tó gbàjọba tó lé ààrẹ wọn kúrò lórí àlééfà. Ẹ wá ẹ jẹ́ ká jọ wò ó, ẹ jẹ́ ká jọ fojú inú wò ó wípé sẹ́rùn tó ṣẹlẹ̀ ní Niger yẹn bí nǹkan ò sí fararọ, tí nǹkan ò rọgbọ, tí àtijẹ àti múdógún, tí kò sí ètò ààbò tó péye, sẹ́rù rẹ̀ náà ti máa ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ṣé ìyàtọ̀ wà bí tí ò ti máa jọra? Àbí àwa wíta ìwé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ó tún jẹ́ alága àjọ ECOWAS, ìyẹn àjọ tí ó pa àwọn orílẹ̀-èdè West Africa papọ̀ nípa ètò ọrọ̀ ajé. ECOWAS
àwa ní àwọn fẹ́ rán ọmọ ogun lọ sí ilẹ̀ Niger. Àwọn èèyàn ti wá ń sọ̀rọ̀ lóríṣiríṣi wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ọ̀ràn ṣòkòtò rẹ̀ níbi tó ti yà, ọ̀ràn ṣòkòtò rẹ̀ níbi tó ti yà bíi ti báwo. Àwọn àlá wọn ní táwa náà rí ni àbáwa náà gbọ́ bí nǹkan ṣe rí lórílẹ̀ Nàìjíríà, báwọn ọmọ orílẹ̀ Nàìjíríà gan ṣe ń pariwo, bí wọ́n ṣe ń ké fún bí nǹkan ṣe le koko tí àti jẹ àti mu àti náà àti lò tó dogun dọdẹ lórílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ náà lètò ààbò. Wọ́n ní gbẹ́rẹ́ pàkọ́ àbí tá a tún lè pè ní kìlọ̀ ó ní ìdìtẹ̀gbàjọba tó wáyé lórílẹ̀‐èdè Niger. Wọ́n ní ló jẹ́ sí orílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn orílẹ̀‐èdè Áfíríkà míì tí nǹkan ò ti rọgbọ. Wọ́n ní ó yẹ kí Nàìjíríà ó fura. Wọ́n ló yẹ kí Nàìjíríà ò fura gidigidi torí pé Yorùbá ní ikú tó ń pojú gbà ẹni ṣùgbọ́n iná ní pa fún ni. Bóyá torí rẹ̀ sí náà sí ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀ Nàìjíríà, bóyá ni ó jẹ́ kó tètè fẹ́ gbé ìgbésẹ̀ láti rán àwọn ológun orílẹ̀ Nàìjíríà lọ sí ilẹ̀ Niger nígbà táwọn tí wọ́n lé Bàṣù kúrò lórí àlééfà tí wọ́n kọ̀ láti dá padà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá ní tí àwọn ológun ilẹ̀ Niger tí wọ́n gbàjọba lọ́wọ́ Bàṣù tí wọ́n bá kọ̀ láti dá ìjọba padà wípé òun rán àwọn ọmọ ogun lórílẹ̀‐èdè Nàìjíríà lọ sí ilẹ̀ Niger láti lọ kojú wọn. Ẹ gbọ́, ṣé ń tọ́kàn rèé lọ́rọ̀ Nàìjíríà gan-an? Ṣé ń tọ́ yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ń tọ́ yẹ kó gbé nígbésẹ̀ rèé? Ọ̀rọ̀ yìí ti wá di táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lé lórí, tó kálukú ti ń sọ èrò tiẹ̀ àti ìwòye tiwọn. Ẹ gbọ́, kí ni ìwòye tiyín? Kí ni èrò tiyín lórí ìdìtẹ̀gbàjọba tó wáyé lórílẹ̀‐èdè Niger Republic àti tó ń padà ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Niger Republic? Àwọn èèyàn sọ débi wípé tilẹ̀ Áfíríkà, gbogbo ilẹ̀ Áfíríkà tí wọn ò bá ṣọ́ra, tí wọn ò bá tètè gbégbèsẹ̀ akin bí wọn ó ṣe tún àwọn orílẹ̀‐èdè tó wà nílẹ̀ Áfíríkà ṣe, bí wọn ó ṣe mú nǹkan rọrùn fáwọn ọmọ orílẹ̀‐èdè wọn, pé àfàìmọ̀ kí gbogbo ilẹ̀ Áfíríkà pàápàá jùlọ ilẹ̀ West Africa káwọn ọmọ ológun kán mọ́ padà gbàjọba lọ́wọ́ ìjọba lágbájá. Wọ́n ní tá a bá ní ká wò ó, àwọn bíi orílẹ̀‐èdè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdìtẹ̀gbàjọba ló ti wáyé láàrin ọdún 4 síra wọn. Nígbà tán wá ń kà á láti ṣe àfihàn àwọn orílẹ̀‐èdè tí ìdìtẹ̀gbàjọba tó ti wáyé láàrin ọdún 4 sí 5 síra wọn nílẹ̀ Áfíríkà, wọ́n kà á. Wọ́n ní síbẹ̀ mọ̀ wípé ọdún 2021 ni ológun gbàjọba lórílẹ̀‐èdè Guinea, àbí lọ́dún 2022 ológun gbàjọba lórílẹ̀‐èdè Burkina Faso, ọdún 2021 òní ológun gbàjọba lórílẹ̀‐èdè Mali, àbí ilé tí wọ́n wáyé lórílẹ̀‐èdè Niger Republic lọ́dún 2023. Wọ́n ní ó yẹ kí àwọn orílẹ̀‐èdè Áfíríkà ó yẹ kí wọ́n kíyèsára o, ó yẹ kí wọ́n ṣọ́ra gidigidi. Ẹ wò ó, ọ̀rọ̀ mi ọmọ pọ̀ torí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó yẹ ká jọ dá sí, tó yẹ ká jọ sọ ni. Ẹ jẹ́ kí n mọ ìwòye tiyín àti èrò tiyín lórí ìdìtẹ̀gbàjọba tó wáyé lórílẹ̀‐èdè Niger Republic àti ohun tó yẹ kí àwọn orílẹ̀‐èdè Áfíríkà, àwọn orílẹ̀‐èdè míì nílẹ̀ Áfíríkà tí ológun tí gbàjọba ń bẹ̀, ohun tó yẹ kí wọ́n ṣe. Ẹ jẹ́ àmọ́ ìṣọwọ́ sí wa
nísàlẹ̀ fídíò yìí láàyè comment á kà á.